èmi ṣé mi ò Bàbá bú comment. yín náà Ẹ bàbá bá wa. sọ yín bàbá ńlá kú bàbá kí ni ṣó ṣe yín ni? Kú Ẹ dáná. ó ṣẹ́ mi ni. ṣé family Ẹ yìí Ẹ̀yin má ni kọ́ jẹ lẹ Mohammed ṣẹ̀ ẹ mi. lọ máa sọ́nà ẹ má sọ Ẹ lójú jẹ́ tèmi. ẹ jẹ́ ká máa ṣé sọ̀rọ̀ Mohammed ẹ gbọ́ jẹ́ ká Yorùbá máa ni. sọ̀rọ̀ wọ́ lọ. Èmi ò understand bàbá yìí gan. Now ṣé àṣìṣe ní Islam ni tẹ́ fi sọ pé ká àbádọ́ ìṣẹ̀ṣẹ̀ ká gba Islam because in reality ẹ sọ pé Allah Mi ní ni kí Olódùmarè. àbádùn ṣẹ̀ṣẹ̀ àbádùn òṣàbí bọ ni. No ìṣe Ẹ àwọn má ta bọ ló fún àwọn wa ta ń ló wa ta mọ́ ló ẹ fún má wa bọ ló Ṣàngó ẹ má ṣàyẹn bọ ta ló Ògún. fún wa ló ta Wọ́n ló ń fún bù wa wá ló ni. ṣàyẹn ta ló fún wa ló ṣàyẹn. Ẹ̀yin lẹ́hún fúnra yín náà. Ṣé Ṣàngó Ta ní ló kẹ́ bọ̀ àwọn wà tó Ṣàngó okay wà láyé ni? ẹ ṣeun gan àwọn Ògún bàbá sóní wa kẹ́ bọ̀ òun ni. bẹ́ẹ̀ ni now ẹ ṣeun mo Ó ní gbà kẹ́ ẹ bọ̀ òun ní lè rí àwọn pé kẹ́ bọ̀ òun. ó wà nínú Ifá now ustaz Níbo ni ẹsẹ̀ fẹ́? ustaz Ẹ má ustaz ẹja ṣe báyìí. Ẹ má jà wé sáwọn ara wa. Ẹ no má mú èmi ẹsẹ̀ èmi fáyẹn wá kájọ máa ẹ kà jẹ́ á. ká stay on topic ustaz bẹ́ẹ̀ ṣe ń engage yẹn kò ń ṣe intellectual Ẹ̀yin lẹ́ ń engagement mọ́ káàkiri náà. ẹ̀yin lẹ ń Ẹ má káàkiri dàrẹ́ tọ̀rọ̀ sí ẹ má sọ̀rọ̀ yín ẹ má dàrẹ́ no tọ̀rọ̀ sí mi. okay Sọ̀rọ̀ má lè ustaz mú ìtú. ta ló kọ́ Kaaba Ẹ ti ń dàrẹ́ tọ̀rọ̀ sí mi again. ẹ na à Ẹ ń má sọ sọ̀rọ̀ ní yín lọ. Ẹ bá sọ ẹ̀yin tí sọ tó máa pé sọ tẹ̀ ẹ má dàrẹ́ ṣìgìdì tọ̀rọ̀ sí mi. ẹ sọ pé ṣìgìdì ni ẹ má yẹ kí n tiẹ̀ sọ yẹn ẹ sọ Ẹ pé má àwọn dàrẹ́ tọ̀rọ̀ sí aláfọwọ́ mi. Ẹ má sọ̀rọ̀ yín lọ. ustaz yìí wọn ní intellectual engagement kankan so àwọn ṣe àwọn wa engageable lọ́dọ̀ mi because ẹni tó bọ̀ wá ní wọ́n tó ń ṣe intellectual wọn ní jẹ́ kẹ́ yeah sọ̀rọ̀ ẹni tó bọ̀ wá ní wọ́n mọ̀ tó ń intellectual ṣe ni we a máa jọ ní Irọ́ conversation. ẹ̀yin lẹ́ engage wọ́n mi. mọ̀ Ẹ tó ń sọ̀rọ̀ ṣe. tí Now ẹ mo ní ti tẹ mute. bá wá mi ò ẹ ní sùúrù engagement la pè bọ́ bẹ́ẹ̀ ṣe ń engage yẹn You this is don't not know. intellectual engagement. Dẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀. Ta ló fẹ́ jẹ́ Kí kẹ́ lẹ́ sọ̀rọ̀ engage mi fún? Ẹ kí ẹ sọ̀rọ̀ tó sọ tí kí ẹ ní wà lè sùúrù ká tó respond. sọ statement kan ẹ ti direct ẹ ti divert statement yẹn to another thing àwa lórí topic Olódùmarè. Because intention don't direct the word to me. Ẹ má sọ̀rọ̀ yín lọ. Èmi náà lè sọ tèmi tó bá ti kàn mí. Okay Don't direct to me. Say your word. ẹ fẹ́ ká ṣe ní debate format right debate format Ẹ ni now okay ẹ ó sọ yẹ tèmi náà sọ ẹ tèmi. mute Ẹ má engage mi. mic yín ẹ fún mi ní time mi ó wà òkè ẹ̀mí ẹ fún ustaz Jamiu ẹ fún wọn ní time wọn kàn fi submit. no ẹ̀yin ni kí n fún ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín kẹ́ submit ẹ jẹ́ kí n fún yín káwọn ọ̀dà ṣẹ́ni àwọn ó ti táìmù yín sìn. ẹ ṣeun gan ṣẹ́ni àwọn èèyàn wa ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi ustaz Jamiu wọn wà genuine and he is intellectually mo máa ń pa àwọn kan ní intellectual Mongolians àwọn yẹn máa claim pé àwọn wà intellectual. Ṣé gbọ́ dọ́tọ̀ ṣe ń gbọ́. ẹ̀yin lẹ sọ the debate ṣe mo tún so mo máa pe kí lè kú mi sí mi ò attack you personally. àkàrà ogun ẹni sùúrù. Kí lè kú mi sí náà ní sùn ìfọ̀ nọ́mà. mi ò Ṣé mi bu yín ni? ustaz ẹni sùúrù. Nítorí ṣé mò ń kórè àṣẹ ìgbìmọ̀ ìgbóyìnbó ni. kí ni intellectual Mongolians kí ni tí wọn ti kọ tí mo sọ. Kí ni ìtumọ̀ ẹ̀? Kí ni ìtumọ̀ ẹ̀? ẹ̀yin sọ pé gbóyìnbó náà ẹ dẹ̀ sọ fún mi. ẹ jẹ́ kí n call me please now please ẹ jẹ́ kí n call me. Ṣẹ́rí tó bá ti jẹ́ ustaz gbogbo eléyìí kò yẹ kó yà yín lẹ́nu ó ń yà mí lẹ́nu ó ń yè mí lẹ́nu sí yín. Téèyàn bá lọ sí debate oríṣiríṣi ọ̀rọ̀ lẹ máa bá pàdé ńbẹ̀. Especially ẹ ti mọ gbogbo nǹkan tó ń lọ lórí ayélujára kò yé yín ẹ fún oníkàlùkù ká fún yín ẹ ní sùúrù tó bá sọ̀rọ̀ ẹni kọ́ má bú mi kọ́ sọ̀rọ̀ wọn èmi ò ṣá bú wọn kọ́ má bú mi náà. ok bọ ẹ má bínú ẹ má bínú ó yá ustaz Jamiu ẹ má interject mi mọ́ mi ò ní bú yín so nǹkan tí ustaz Jamiu sọ fún wa ni wípé wọ́n sọ pé Olódùmarè ni Allah language ló yàtọ̀ ustaz Jamiu dey confirm wípé a name cannot be translated and Allah is a name. So if Allah is a name, that means Allah will never be Olódùmarè because a name cannot be translated. Mo bèrè lọ́wọ́ Ustaz Jamiu simple question. Mo sọ pé èmi àti wọn Jamiu là ń jẹ́, that means we are the same name. But àwọn fẹ́ yàwó funfun, èmi fẹ́ yàwó dúdú. Are we the same? He said yes, we are the same. That means wípé ẹ ti rí pé there is a lot of lies going on there. A lot of lies going on in that. Mo wá tún gbé wọn síwájú díẹ̀ sí. Mo sọ pé ká nípa ní Olódùmarè lọ́dọ̀ wa Olódùmarè náà dẹ̀ ní Allah yẹn ti wá reveal Ifá fún wa àtàwọn òrìṣà wa ipò ní ká tẹ̀lé àwọn ní prophet ọ̀dọ̀ wa so yẹn wọ́n sọ pé rárá wípé torí pé àwa fọwọ́ ogun Ṣàngó sọ pé ká bá wọn ṣe kíní kan bàbá ò ní bàbá lọ́dọ̀ tọ̀dọ̀ mi bàbá mi ò ní láti sọ pé kí n họ́nà òun for the sacrifice of a father on the child that father deserve an honor we are honoring our father.
automatically. Now mo kọ́kọ́ tí mo kọ́ta kọ́ sọ yẹn ibi tá dé mo lọ yẹn kí wọ́n á sọ̀rọ̀ generally. Ṣé rí ẹni tó bá wá báyìí tó bá sọ fún pé Olódùmarè ni Allah ẹ̀ pé kẹ́ má ṣe bọ mọ́ ẹni yẹn wọ́n ń parọ́ fún yín ni. Number one, Islam is total false. Islam is based on lies, deceptions, tawriya, takiya. Lọ́wọ́ máa lò, wọ́n máa rí funfun, wọ́n pè dúdú. So they needed Olódùmarè to be Allah láti conquer wa. Nǹkan tó ebi ò ní láti máa ṣe kinní. They needed nípa Olódùmarè ní Allah. Tábà ti gbà, wọ́n fẹ́ fi conquer wa ni. Ustaz Jamiu tó ń sọ fún wa pé èdè ló yàtọ̀ yìí, nǹkan ló yàtọ̀ yìí. Mo béèrè lọ́wọ́ wọn pé ṣé Olódùmarè yẹn ṣó ṣàṣìṣe ló fi fún wa ní ṣẹ̀ṣẹ̀. Wọ́n sọ pé no. Bàbá wa wọ́n béèrè lọ́wọ́ wọn pé àwọn ẹbọ táwọn ń ṣe, wọ́n sọ pé wọn kì í tó epo sára Hajara Aswad. But wọ́n ń fi epo pa báyìí náà ṣe ń fi epo pèṣù. Làwọn náà ṣe ń fi epo pa Hajara Aswad tó wọn máa fi epo pa báyìí tó wọn máa la. Kí ni difference? Wọ́n sọ pé ìyẹn o ìyẹn ṣé wọ́n force àwa ṣé àwa force yẹn láti fi epo sórí èṣù? We don't force anybody. But ẹ̀ ń condemn yẹn. Ẹ wá sọ fún wa wípé àwa ẹlẹ́bọ ni wá nípa àyà pé ṣe kinní kan ṣe bẹ́ẹ̀ sísọ wípé Islam ló gbé wá. And tí Olódùmarè tó bá jẹ́ wípé òun náà ni Allah ṣe yẹn that means pé oníṣẹ̀ṣe ni gbogbo gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí because àwọn mùsùlùmí wọ́n sọ pé orí Allah ò pé wípé ṣì lásán ni ipò orí ẹ̀ ti dọ́ta ipò aláṣìṣe ni ló ṣe jẹ́ wípé ó ti fún oníkálùkù ní ìṣe àti àṣà wọn ó wá ṣe mistake ó wá láti wá ṣẹ̀ṣẹ̀ wá introduce Islam láti wá fi correct àwọn mistake tó ṣe ṣó yẹ yín òun ni wọ́n ṣe ń sọ fún wa pé Islam nìkan ni ká gbà Islam nìkan ni so for the fact wípé agree wípé Allah aláṣìṣe ni Olódùmarè is not Allah tẹ́ bá ti agree wípé Allah aláṣìṣe ni then èmi náà máa agree wípé Allah is Olódùmarè so tó máa ti make report àwọn then I will base on that nǹkan tí mo kàn fẹ́ sọ nìyí ẹ ṣeun. mo ti land. Now, Allah ọkọ ni pé I will not be a party to come and abuse even ní gbogbo tó ń sọ Allah orí kinní kan because Quran jẹ́ kó yé mi pé ibi tó wá ti ń bú ọba tó dá mi gbọ́dọ̀ dúró ń bẹ̀ èyí tí mo ṣe gan mò ń dẹ́ṣẹ̀ ni Ọlọ́run foríjì mi ẹ̀kọ́ là ń kọ́ ẹ dẹ̀ rí pé mi ò bú Ọlọ́run ní ká gbọ́dọ̀ bú ń tẹ̀ ń sìn àbí ń tẹ̀ ń bọ kẹ má bàa fi àìmọ̀ kan bú Allah ni mo ṣe ń restrict ara mi mọ́ tí mo lè sọ but instruction tọ́lọ́run mi ní Quran tèmi ni mò ń tẹ̀lé now mo sọ pé language barrier ló ṣẹlẹ̀ nílùú ẹ̀ àwọn ọ̀dẹ̀ fẹ́ understand okay ó ṣe jẹ́ pé Allah nìkan ni main subject Jehovah lédè Hebrew lédè Greek Yahweh lédè Hebrew ṣé kò give instruction pé kó máa pa ni but the point remains that Islam gangan ni problem táyé ní which I know I'm not disputing that me dispute it but ìta ń gbá bọ̀ náà sì ni pé language tá a fi ń pe ẹlẹ́dàá wa ló yàtọ̀ ọ̀tọ̀ mo dẹ̀ ṣe wà lórí ẹ̀ mo lè lẹ́nìkan mú instance kan wá pé ká wo the word wazobia ọ̀rọ̀ kan náà ní mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ kan náà èdè tá a fi ń pè ló yàtọ̀ ọ̀tọ̀ mo dẹ̀ ní gbogbo ìlú tó wà láyé ni wọ́n ti China nígbàgbọ́ pé Olódùmarè lọ́ba tó dáhùn láéláé ibo lẹ́lẹ́ kò lè gbàgbọ́ nú Ọlọ́run Haúsá gbàgbọ́ nú Olódùmarè Yorùbá ló gbàgbọ́ pé ọba tó dá gbogbo ayé o Elédùmarè ló ń jẹ́ lédè tiwa ọba tó dá gbogbo ayé ó ń jẹ́ Yahweh lédè ibòmíì tó Allahu ni wọ́n ti ń jẹ́ kó tó di pé ànábì kan dé ṣe bá rí àwọn ẹlẹ́bọ ànábì gbé àwọn ẹlẹ́bọ kọ́ ló bí ni òòṣà tó ń bọ́ nílẹ̀ Yorùbá bọ́ ṣe ń bọ́ nílẹ̀ lágbájọ́ náà lọ́run náà nìyẹn wọn ò dẹ̀ torí ẹ̀ sọ pé ó ké wà torí pé ọmọ yìí ti ní ká fi òòṣà tá ń bọ́lẹ̀ o ká máa sin Allahu kó wá sọ pé Allahu òun ṣe Ọlọ́run tó dá wọn mọ́ gbogbo ilẹ̀ Lárúbáwá kó láwọn ẹlẹ́bọ ọbẹ̀ Allahu náà gbọ́ ọmọ Elédùmarè ilẹ̀ Lárúbáwá
àwọn tó ń ṣe muslim nìyẹn o tó ń ṣe tó ń gbẹ́lẹ̀ bọ ni wọ́n ṣáà ń bọ̀ ṣà ní Egypt wọ́n ń bọ̀ ṣà ní kí náà ń pè ní kọ́tọ̀rù kí náà ń pè ẹba tó dá wọn ṣọ́gbọ̀n lẹ́lẹ́dùmarè ni Allah ni wọ́n ń pè torí pé èdè tí wọ́n nìyẹn Christian ilẹ̀ lábáwá Allah náà ń pè èdè ní sẹ́ lágbègbàrí àní Elédùmarè náà ló ń jẹ́ gbogbo tá à ń sọ yẹn òun ló dá gbogbo wa ẹlẹ́dàá wa ni lédè oníkálukú pé ní gangan nìyẹn o. So ṣé ti ló tàmí tán àbí ẹ ṣe fẹ́ sọ̀rọ̀. ọ̀rọ̀ tún kọjú tí wọ́n rí tí wọ́n rí. ẹ ṣeun ẹ jẹ́ kí èmi náà wá sọ̀rọ̀ now ẹ bá sọ pé bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan tẹ bá sọ pé Allah l'Olódùmarè number one ẹ jọ ṣé Allah ní ilé àbí kò ní ilé ìbéèrè tí mo fẹ́ bí nìyẹn. Allah ò ní ilé. níbo ni Kaaba. ẹ ṣeun ìdojúkọ ló ń pè bẹ́ẹ̀ tó máa nílé Ọlọ́run tó máa nílé Ọlọ́run ibi tẹ́ ẹ rẹpísẹ́ǹtì tẹ́ mathematics máa pọ̀ náà ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ nà bọ́ ṣé Allah tí ó ní ibi tá ti ń pè tí ó ní ilé tá ti ń pè Allah àbí ilé tá ti ń pè Allah. òun ló suggest ibi pé bí tí mo fẹ́ rèé o. òun náà ló sọ bẹ́ẹ̀ ṣé Allah ní ilé àbí kò ní ilé. Allah ò ní ilé. ok ṣálá suggest ibi tẹ́tí wọn máa lọ sí wọn àbí kò suggest ilé tó ẹ pé ìpínlẹ̀ máa lọ. ó suggest yẹ first question ṣé Allah ní ọwọ́ Allah ní ọwọ́ àbí kò ní ọwọ́. Allah ò ní ọwọ́ Allah ò lọ́wọ́ Allah ò ní ọwọ́ tó wá lọ́wọ́ ẹni físíkà ọwọ́ kó ló ń jẹ́. ṣé ẹ gba dit abẹ́ gba Quran. ṣé Quran nìkan lẹ base ayé ṣá Quran nìkan lẹ yí base lórí àbí àdìt. Kùránì nìkan àbádìí tó bá tàwọn Kùránì mo gbàgbọ́. ẹ ṣeun gan now ṣé nílẹ̀ Yorùbá kí Islam tó dé ṣé Olódùmarè ní ọwọ́ àbò ní ilé ó fi kan bí kan wọ̀ wá wípé òkè ibi. alẹ́lẹ́dá ò kì í lọ́wọ́ kì í nílé. no ẹni máa ẹni sùúrù ẹ jẹ́ ká ṣe bí kan kó fẹ́ clear kan ni ṣé ní ilẹ̀ Yorùbá ilẹ̀ wa yìí ilẹ̀ Òtù Ifẹ̀ ṣé ilẹ̀ Ọ̀ni tá a wà yìí now ṣé Olódùmarè ó sọ pé ibi tóun tọ́ka sí pé ilé tẹ bá fẹ́ sìn òun o ilé tẹ máa lọ léléje o tó sọ fún wa bẹ́ẹ̀. Yorùbá ò ní ìwé tó ń la gbé ìwé kọ́ ni mo bá yín sọ ilé ni mo ń sọ ilé ni mo ń sọ. lẹ́fídẹ́ǹsì kò sẹ́fídẹ́ǹsì. ṣé ilé ni mo ń sọ. àní kò lẹ́fídẹ́ǹsì tó bá tiẹ̀ ní ẹ̀lẹ́ mẹ́rin ẹ̀ wá. ok ẹ ṣeun gan ẹ jọ ta ló lè bá wa ṣí Quran bí. ẹ̀lẹ́ mẹ́rin ẹ̀ wá náà. a fẹ́ fún bàbá wa wípé Allah ó ní ọwọ́ ṣìgìrì lásán dẹ̀ ni so tí alábàlẹ̀ ti ní ọwọ́. ẹ jẹ́ kí n gbé táàpù mi jáde. ẹ ó yẹ ẹ jọ ẹ bá wa ṣí Quran verse 38:75. mo ń bọ̀ ọ̀dọ̀ tó sáré fẹ́ sáré change fóònù mi ni o ń bọ̀ màá send request mi yín sìn mo ń bọ̀ ẹ pause kan tó ṣe o. ó ṣe kó lọ ń sìn o. ẹ jẹ́ kán change wọ́n fẹ́ change fóònù ẹ má sọ pọ́n sá lọ wọ́n fẹ́ lọ change fóònù ni o. ń bọ̀ wọ́n mú wa ní sálọ kẹ. sálọ o. mo ṣe délé ni ń bọ̀. Yeah. Okay. bẹ wọlé ẹ bá gbé Quran bọ́ta ìjọ tó rọ lọ. ẹ̀yin náà lè máa kà á fúnra yín náà. no ẹ̀yin lẹ máa túmọ̀ ẹ̀ fún wa wo gbọ́lé kí a wo lọ́dẹ kí a wo dáadáa. ẹ jẹ́ kó àdọ́wọ̀ tí náà kò sí pẹ́ẹ́lí kan ló gbé lálẹ́ ìjọ. kò sí wàhálà ẹ jẹ́ kán ṣe wọ́n ti ṣe àwọn náà ṣì tiwọn bẹ́ẹ̀ ni. ẹ̀yin tá à ń sọ nìyẹn kọjọ kọ́ bá a ṣe bẹ́ẹ̀ kọjọ tó rọ lọ. ọmọ Yorùbá kú ni wá. dàmí yẹn ta ló fún lórúkọ yẹn. èdè wọn ni. àwọn wo. èdè àwọn tó ń pè ní. àwọn wo ló pè bẹ́ẹ̀. èdè Lárúbáwá èdè Hébérù ìtọ́jú ìfún apórúkọ ẹ̀ nìyẹn Yorùbá ló máa wórúkọ tiẹ̀ fún.
ok so Yorùbá ò lórúkọ fún Adam bọ̀ wọ́n lórúkọ fún Elédùmarè ṣé nǹkan tẹ́ ń sọ nìyẹn. bàbá mi torí pé Ádámù creature ni kò ń ṣe creator. mo mọ̀ now ẹni pé wọ́n fún ní orúkọ oúnjẹ Adam ẹ̀dẹ̀ ni wípé èdè Lárúbáwá ni that is to say ìgbà tí Allah or ìgbà tí Elédùmarè tó dá Adam according to you ó wá fún ní èdè Arabic language ló fi wá pè nǹkan tẹ́ ẹ sọ nìyẹn àbí. Wọ́n ti lọ ni. náà wọn tí ì lọ wọn wà bẹ́ẹ̀. Èmi ò rí wọn. Mi ò rí wọn. ok bóyá nẹ́tíwọ̀kì ni. Ó lè jẹ́ nẹ́tíwọ̀kì wọn. Ó lè jẹ́ nẹ́tíwọ̀kì wọn. mo ń bọ̀. Kí wọ́n ti dé padà. wọ́n ti já mi bọ́ mi mọ̀ pé mi síbẹ̀ mi ṣáà kí mi gbọ́n tó ń sọ wọ́n. ok nẹ́tíwọ̀kì yìí ni ẹ bá wa power tap please ẹ bá wa power tap nẹ́tíwọ̀kì ni èmi náà kàn rí i pé ok ẹ tún question yẹn béèrè. Wọ́n ní pé ṣé Elédùmarè ló dá Adam? Wọ́n ní yes. Ṣé Elédùmarè náà ló fún Adam náà lórúkọ? Wọ́n ní yes. Báwo ni Elédùmarè ṣe máa fún Adam ní orúkọ Lárúbáwá tí ò fún lórúkọ Yorùbá nígbà tá a mọ̀ pé Elédùmarè lórúkọ Yorùbá ni? ṣe à pé Yorùbá ò lákọọ́lẹ̀ kó òyìnbó tó dé àṣọ àlè mọ̀ lákọọ́lẹ̀ náà. Ṣé àwọn Àràbọ̀ lákọọ́lẹ̀ on the 6th century? Wọ́n lákọọ́lẹ̀ dáadáa. Ṣẹlẹ̀ fún evidence yẹn sà. Ẹ ṣeun ẹ lọ ka ìtàn Egypt Arab ṣá ni wọ́n. Egypt ń kàkọ́lẹ̀ kọ́sìgbàdé ọ̀run ilẹ̀ ayé Egypt ni. Ok ẹni sùn àbúdé ni wọ́n. ẹjọ ok ẹ mẹ́kì claim yìí pé Lárúbáwá ní àkọọ́lẹ̀ before 6th century. Bẹ́ẹ̀ ni. Mo ní ṣe ẹ fún mi evidence yẹn sà. Ẹ lọ gọ́gù ẹ̀ náà. Ok kí n gbọ́ pẹ̀. Ṣé kò sí lórí gọ́gù ni? Ẹ lọ gọ́gù ẹ̀. Big Joes. Lórí gọ́gù náà. Ẹ bá mi gbé ẹ bá mi sórí gọ́gù kẹ bá mi tẹ̀ síbẹ̀ pé is there any Arabic inscription writings before 4th century CE? Is there any Arabic writings before 4th century CE? So ẹ make a claim pé àwọn Egypt pé Lárúbáwá ni wọ́n sà ṣé nǹkan tẹ́ sọ nìyẹn. Lárúbáwá ni wọ́n everybody mọ̀ náà ti sọ látẹ̀kàn. Okay so. Àwọn ìṣe Lárúbáwá o. Mi ò tẹ́ mo bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ẹ má ò rí Egypt ìṣe Lárúbáwá o. Mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú claim tẹ́ make yẹn. I don't even know where to start. Lárúbáwá ni wọ́n lọ́gọ́gù ẹ̀ náà. Wọ́n yìí ju májà ágì blindly náà. Ayé ti lajú gan náà. Ẹ jẹ́ ká fílẹ̀ fún thinkers. Ẹ̀kan lọ́gọ́gù ẹ̀ tí ò le. Ṣé ẹ mọ ìlú tán pè ní Alexandria ní Egypt? Máa ń gbọ́ ní mi ìdébẹ̀ rí. Okay. Ṣé ẹ mọ ní ti ń pa àtọ̀? Mi mẹ́rin ti ń pa ọ́. Okay. Ẹ jẹ́ kí n fún yín ní a little bit of history nípa Egypt. Egypt ò kí ń ṣe Lárúbáwá. With evidence ni o. Ma fún evidence. Until I think it's the second caliphate ni àwọn Lárúbáwá wọ́n attack Egypt. Bàbá tí kàṣẹ́ lè kọ kíní yẹn sí comment section kí copy ẹ̀. Yeah, ẹni sùúrù mo ń bọ̀ máa kọ́ ní. Bóyá bí dáàdì wa ṣe ń kọ́ lọ mísà ọlá nǹkan tẹ̀sán lẹ́ẹ̀kan pé àlá kan lẹ̀ àwọn nǹkan tí àwọn westerner tí wọ́n ń gbé kiri fún yín nìyẹn. A ní àkọsílẹ̀ ibi tó wà lẹ́ẹ̀mọ̀ àti ọ̀nà táwọn bàbá wa ń gbà àkọsílẹ̀ lẹ́ẹ̀mọ̀. Àkọsínú ìwé lẹ̀ ń wá kiri oríkì àkọọ́lẹ̀ ni àwọn odù ifá bọ́n ṣe ń kọ́ sílẹ̀ tán dẹ̀ ń decode àwọn nǹkan tó wà ń bẹ̀ àkọsílẹ̀ ni ó dẹ̀ ti wà ń bẹ̀ láláyé ti dáyé so nǹkan táwọn pásítọ̀ àtàwọn àáfàá ń gbé fún yín ẹ Yorùbá ọ̀làkànlẹ̀ Yorùbá àlàkànlẹ̀ ṣé wọ́n jẹ́ kẹ́ ẹ lọ síbi tó wà ní ẹ̀yin náà máa gbé àlàkànlẹ̀ kiri kí lẹ̀ ń wá àkọsínú ìwé lẹ̀ ń wá káàkiri. Kí ló ń gbé lákọọ́lẹ̀ ju àkọsínú ìwé lọ. Àkọsínú ìwé pín òun nìkan kọ́ ni the only method tó fi store àkọsínú ìwé láyé ń pè lákọọ́lẹ̀ náà. No. Àkọsínú ìwé hold on sir.
àkọsínúwé ó jẹ́ another method láti store information. There are different way of storing information tó yẹ pé even the original one assume ká ní pé àwọn bàbá wa wọn ò kóòdì àwọn ọ̀rọ̀ wọn ìgbà táwọn òyìnbó wá invade wa I have wọ́n máa 9 ti kó minutes to gbogbo ẹ̀ lọ náà. go. 9 minutes to go. Tí lè lọ o torí yín ni mo ṣe Ẹ máa gbà tí mo ti wà mí ò gbọ́ tó báyìí rí. Ṣé kí n máa nu mọ́tò ni? ẹ cancel mo ní nǹkan tí ìfẹ́ ṣe é sí. ẹni bá bímọ ọ̀ràn ní ó pọn bọ̀dá Jamiu. Èmi ò bímọ torí yín mo ṣe gòkè o. ẹni bá bímọ ọ̀ràn ló máa pọn ọmọ èṣù lẹ́yìn méjì ọmọ èṣù. ẹ lè sá lọ mọ́ mi lọ́wọ́ lálẹ́ yìí o. Èmi èso ọmọ èṣù o, ẹ̀yin ọmọ èṣù ni ká máa ránjú ọmọ ọ̀ràn tó ṣe pèsè jù yé mi o. Mo dẹ̀ máa ń pọ́n ilé Mr. dáadáa Ustaz tó ti pẹ́ tẹ́ ẹ ti lè máa ń lọ pèdè o yẹn. ẹ má ẹ lè lọ. Máa lọ ọ̀gbẹ́ mi èso ọmọ ìlọ o, mo sọ fún yín. Máa lọ ọ̀gbẹ́ mo ti wà bí almost 2 hours. Tí Adégúnwà bá sọ pé òun kì í ṣe ọmọ èṣù ajẹ́pọ̀ máa lè ní. bóyá Fúlàní Èmi ni èso wọ́n ọmọ ìlú mọ̀ èṣù. náà. Mo gbà ó ó máa túmọ̀ lè sí rí pé mi ó èso ọmọ túmọ̀ sí èṣù pé mo máa lè èso ọmọ ní èṣù. nílẹ̀ wa. Èmi èso ọmọ èṣù èṣù kan ló bá dégún à. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ Mo ti gbà fún yín. ẹni sùúrù Pẹ̀lú Èmi èso ọmọ èṣù o. kékeré nù Tó bẹ́ẹ̀ kí ọjọ́ mi ṣe máa jọ́ máa lè mo jọ́ máa lè bọ́ mo èso ọmọ èṣù. one house ẹni sùúrù one house please torí Wá ní wípé tẹ̀mú lọ. ẹni Níṣẹ́ ṣe o. sùúrù ẹni sùúrù Big Joes kí thinkers kán ní sùúrù náà kí Big Joes because àìpé jẹta bí jẹrin náà ẹmí ìsara yín bí nǹkankan Big Joes ẹ jẹ́ ká fún ẹ̀yin àti Ustaz bóyá bíi 5 minutes ṣe ní nǹkan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn. ó ní nǹkan tí mo fẹ́ béèrè bàbá mi Ustaz ẹ káàbọ̀ ẹ kalẹ̀. Hello sir. wọ́n wà pẹ̀lú yín. ẹ dídé káyọ̀ tún di Egypt yìí lọ. wọ́n ń gbọ́ yín. Hello sir. wọ́n ń gbọ́ yín Mo ń gbọ́ yín sẹ́. wọ́n ti Okay. respond wọ́n ń gbọ́ yín sẹ́. ẹ má bínú o ṣé tẹ́ bá rí òótọ́ ṣe lè sọ even tó bá tẹ̀ jẹ́ wípé ó máa pa believe yín lára. Ah, tó bá ti jẹ́ òótọ́ òótọ́ ń pa bìlíìfù lára. Okay. ṣé Irọ́ ló Yorùbá máa ń ni pa yín ni believe àbí lára. Fúlàní sà? Mi gbọ́. ṣé Yorùbá ni yín ni àbí Fúlàní? Ah, ẹgbàdégún àṣà yìí Fúlàní jádégún àní. Okay, that's good. Ọmọ mo fẹ́ Ìjẹ̀bú béèrè èmi. Okay. mo fẹ́ béèrè mo rí pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa àlá àná lọ́mọ ẹlẹ́ẹ̀ní pẹ́ tí bá ní ká fà yẹn ó máa long but mo kàn fẹ́ béèrè. A máa mújọ mo ti wà ń bí látẹ̀kan mo ti pẹ́ jù. Okay, a lè mú ọjọ́ fún yẹn. Now mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà according to Islam and according to Sharia kí ni ìjìyà fún ẹni tó bá fi ẹ̀sìn Islam ńlẹ̀? According to Quran chapter 4 verse 137 kò sí jìyà kankan fún. Ẹ fún mi lẹ́rìí yín. I said according to Quran chapter 4 verse 137 verse 137 kò sí jìyà kankan fún o. Ustaz nígbà tí mo fi Islam sílẹ̀ ọmọ pàdí yín tó wà l'Amẹ́ríkà pàdí yín tiẹ̀ ni pàdí yín gangan mo rò pé ó pè yín sí online mo pè yín mo hàdí yín mọ ọ̀kan lọ́mọ ṣe ti rántí nígbà tó lọ ń lo show fún mi bí ọdún 3 sẹ́yìn sìn tí mo fi tiẹ̀. ṣó ní kan lọ pa yín ni. Ó sọ náà ó wà nílẹ̀ irọ́ o àìmí ò gbọ́ yẹn o. kékeré nílé ẹ ti gbàgbé. tó bá sọ bẹ́ẹ̀ mistake ló ṣe o Kùránì ò sọ bẹ́ẹ̀ o. Bọ̀dá Jamiu ṣẹ́rí mo rí pé smart gan. ṣe tún máa bẹ̀rẹ̀ ẹ tún máa bẹ̀rẹ̀ à ń sọ̀tọ̀ rẹ sọ smartness. mi ò yín sọ̀tì. èmi ò sọ̀rọ̀ ọpọlọ orí mo ń kó ti Kùránì fẹ́ lọ́gbọ́n smart. kékeré nílé ẹni sùúrù wọ́n gbé Kùránì jáde. ọ̀rọ̀ smartness kan eléyìí o òótọ́ ọ̀rọ̀ ni o. ẹ jẹ́ ká wo. Ó yá bàbá Usman ẹ bá wa ka èmi wà dogmatize o. now ó ní kẹ Kùránì náà gbé jáde yẹn. Ó yá òun rèé Quran chapter 4 137 kí ló wí. ó yẹ ká. ẹ̀yin ẹ̀ka ẹ̀bẹ̀ ilẹ̀ ṣí àìbájú ní kí n kà. ẹ̀yin lẹ gbé jáde fún wa náà. ẹ̀ka. Okay now ẹ jẹ́ kí n kà. èmi mọ tó wà ń bẹ̀ náà. Okay now. Only indeed those who believe then disbelieve then believe and again disbelieve only increase in disbelief. Allah will neither forgive them nor guide them to the right way. ló bá tán ṣé ó ní kó lọ pa wọn.
ok kí ibi ni ìdí tí yìí ọmọ tọkàn lọmọ fi sọ pé kán lọ pa ẹ ó dàn mr ààrẹ ẹjọ àní náà sọ àní kí n sọ fún kò rí bẹ́ẹ̀ sẹ́ ẹ̀ bó lẹ kà yẹn. mr usman ibi gan ó tún validate how hungry Allah máa tó ní fún ẹni tó bá fi islam lẹ̀ náà mo wá máa gbé quran verse kan wá fún yín which is quran 4 verse 89 a máa jọ wo nǹkan tí quran yẹn sọ then a máa wá ka àdìtì ọ̀rọ̀ tí ànábì sọ nípa ẹni tó bá fi islam lẹ̀ ìjìyà àní tí ó wà rọ fún. nìyẹn sẹ́ ẹ̀ kúránì ní ok bóyá ọ̀tẹ́ntìkì. ẹ̀yin máa fún mi ní àyà tó wá pààyàn rẹ eléyìí kò sọ wípé ṣé bó ẹ máa gbọ́ eléyìí ó ní Allah ò ní dáríjì that means there is punishment for him. tó ní ká lọ pa ni. ó ní òun ò ní dáríjì ọjọ́ náà kò kún àwa. ẹ jẹ́ gbé yẹn wá. wọ́n táwọn ọjọ́ náà kò kún àwa náà. ṣé afẹ́ bá la ṣèdájọ́ ẹ̀ ní kí ló kàn ìbọn ló ní. báwo ni kò fi rọ náà. ẹja ka eléyìí Allah ti sọ nìyẹn ó lẹ́ni tó bá fi islam ńlẹ̀ òun ò ní forgive ẹ̀ that means there is punishment. mr usman ẹ ó dàn sá. that means ẹ ó dàn sá. bẹ́ẹ̀ ni ó lóun ò ní dáríjì ẹ nìyẹn. lẹ́ẹ̀mejì ẹ̀ náà. náà mo ti gbọ́ definitely Allah bá kíìpù ó ní nǹkan tí ó fẹ́ ṣe fún ó lóun ò ní dáríjì. ó dọ̀run yẹn dọ̀run náà. ẹ ó dàn ẹ jẹ́ ń ka Quran verse Quran 4 verse 89 ó sọ wípé they wish you would disbelieve. ogun ìṣẹ́jú mẹ́ta o. ẹ pa máìkì yín náà. they wish you would disbelieve as they have disbelieved. wọ́n rò bóyá ẹ máa ṣe àìgbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn ti ṣe àìgbàgbọ́. so they may all be alike kọ́ba lè jẹ́ kankan náà. so do not take them as allies or help unless they emigrate in the cause of Allah. ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò àyàfi tí wọ́n bá wá sínú ẹ̀sìn Islam. but if they turn away tí wọ́n bá wá yí padà tán láwọn ò ṣe Islam mọ́ then seize them and pay them. ẹ mú wọn ẹ jí wọn gbé kẹ́dẹ̀ pa wọ́n wherever you found them and do not take any of them as allies. ibi tẹ́ gbé wá fún wa lẹ́ẹ̀kan yẹn ibẹ̀ yẹn Allah ń sọ wípé o ẹni tó bá fi Islam lẹ̀ òun ò ní dáríjì now ẹ jẹ́ ń gbé lásùn wọn wá ẹ jẹ́ ń gbé àdìsí ní wa. ẹ jẹ́ àyànjú ilé náà mi ní kẹ́ máa lọ ẹ jẹ́ àyànjú ilé náà. ẹ̀yin náà wo tẹ́ ẹ̀ka ẹni tó ti fi Islam lẹ̀ already ó ti fi Islam lẹ̀ already o ó wá ní ìdè tọ́ọ̀nù tó ń sọ ń bẹ̀ yẹn tó bá dojú ìjà kọ yín nìtumẹ̀ bọ́n ti lọ already. ìjà wo. tó bá pàdé lójú ogun ni tó bá pàdé lójú ogun ni èèyàn ti Islam lẹ̀ already kí ló fẹ́ tàn sí. ẹ fún mi lẹ́fídẹ́ǹsì yín nǹkan tó ń sọ bí ẹ mẹ́rin yín wá lójú ogun ló sọ. ẹ̀yin náà wo tẹ ẹ̀ka náà àníkẹ́ fún mi lẹ́rìí yín bàbá ṣé àkókò mo sọ fún yín pé kẹwàá mo sọ fún yín pé kẹ sọ̀tọ̀. èèyàn fi Islam lẹ̀ already you are not being truthful. ẹjọ́ kí ló tún fẹ́ tàn sí ìbéèrè kí ló fẹ́ tàn sí ó ti lọ already ó fẹ́ tàn tó bá tàn lè sí ní ìtumọ̀ ẹ̀ náà. Mr. Usman according to Islam ẹ ó dàn according to Islam ẹ lè lọ ẹ máa yanjú bí. ẹ máa wọlé ẹjẹ àpá ẹ lọ láago mẹ́wàá ti lù. aago mẹ́wàá ti lù ẹ máa wọlé ẹ bá dijọ́ ìmọ̀ àtúmọ̀ àpàdé. ẹ yé jápa ó ti mọ yín lára. a mọ̀ wípé onírọ́ ni yín náà ẹja ka bíbá ẹ̀ súná ànísà ẹja yanjú ọ̀rọ̀ Egypt yìí náà Egypt wà bí o.